أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نعمده ونستعينه واستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا الحمد لله والصلاة والسلام على رسول الله adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run ọba tí ó ṣọ́ wa di ọjọ́ òní òní tí ń ṣe the 24th of February 2022 adúpẹ́ fún Ọlọ́run ọba lẹ́yìn ìgbà tí a parí àìsùn àdúrà wa tí a ṣe mọ́jú láàárọ̀ yìí tí ó dẹ̀ wá tún coincide pẹ̀lú ọjọ́ tí a máa ń ṣe the last Thursday of the month program. So a tún ti bẹ̀rẹ̀ lénìí láti tún wá ṣe àwọn iṣẹ́ olóore tá a máa ń ṣe. Lénìí a ní 12 bag of rice tí a fẹ́ há, then a dẹ̀ ní 3 bag of gari tá a fẹ́ há. Nínú àwọn oúnjẹ tí a sọ pé a máa gbé wá fún àwọn èèyàn, take away rice tó dẹ̀ ní àwọn kìíní nínú, so òun ló wà nínú báàgì yìí, then òun ló wà nínú poly bag kejì yẹn náà. So a máa share fún àwọn èèyàn tó bá wá sí bíbá yìí. After gbà tá a ti share àwọn ìta fẹ́ share káàkiri ní ibi tí a ti lọ ṣe program wa mọ́júmọ́ láàárọ̀ yìí. So inshallah a fẹ́ fi àkókò yìí appreciate àwọn olóríire tí wọ́n rán wa níṣẹ́ yìí, tí wọ́n ní pé ká máa ṣe irú iṣẹ́ yìí. Àbí Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala, àgbà náà kò ní wọnú ọlá yín. Àbí Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kó jẹ́ kí ẹ tún máa ní ìlọsíwájú lẹ́nu iṣẹ́ yín. A ní 3 bags of gari la fẹ́ share lénìí, so pẹ̀lú 12 bag of rice. Kí Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kó jọ kó gbà fún wa ní ìbádà. Gbogbo àwọn òkú wa kí Ọlọ́run kó bá wa foríjì wọn, kó bá wa yọ́nú sí wọn, kó bá wa ṣàánú wọn. Àwa bẹ̀ Ọlọ́run fún gbogbo ọmọ ìjọ Worldwide Prayer Family Foundation tí wọ́n ń ṣerú eléyìí ní every time tí wọn ò dẹ̀ fail nígbà kankan. Ọlọ́run má jẹ́ kẹ́ni kankan yín, Ọlọ́run má jẹ́ kẹ́ fail láíláí. Àánú Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kò dẹ̀ ní kúrò lórí yín. Ìmọ́lẹ̀ Ọlọ́run kò ní kúrò lára yín. Ẹ ní ṣiṣẹ́ o, ní agbára Ọlọ́run, ní ògo Ọlọ́run, iwájú ni ẹ máa lọ. Wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. So a máa bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn iṣẹ́ náà báyìí. Kí Ọlọ́run kó gbà fún wa ní ìbádà. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ma'assalam.